wàhálà àti ìdààmú ẹ̀yin tẹ́ ẹ dá nursery and primary school lẹ̀ wàhálà yìí ti pọ̀ jù. ṣé ìwé tẹ̀yìn ká àbúrò tó ń bọ̀ lẹ́yìn kò lè rí ìwé yẹn lò. ìnilára ẹ̀yin olùdásílẹ̀ nursery and primary school yìí ó ti wá pọ̀ jù òun la ṣe ké gbàjarè lọ sọ́dọ̀ gómìnà wa àti ìpínlẹ̀ Ògùn pé kó jọ̀ọ́ kó ṣàánú wa ìnilára tẹ̀ ń fún wa yìí ti pọ̀ jù. ẹ máa ní kọ́ràwé kọ́ máa kọṣẹ́ sínú ìwé nítorí pé tí àwọn ẹlòmíì bá máa wọlé kọ́ má bàa rí ìwé yẹn lò. àwọn máa sọ pé ọmọ kindergarten tó bá máa bọ́ sí kíláàsì kan àfi kó ṣe graduation ọmọ nursery tó bá máa bọ́ sí kíláàsì kan àfi kó ṣe graduation gbogbo ẹ̀ ni wọ́n ti fọwọ́ òfin dè kò sí nǹkan tó jọ mọ́. ẹ̀yin tẹ́ ẹ ní school ẹ̀yin tẹ́ ẹ dá school lẹ̀ ọ̀nà tí ẹ bá máa fi powó wọlé sí school yín lọ́nà mi ẹ lọ wá torí pé àṣejù yìí ti jẹ́ kẹ́ ẹ tẹ́ báyìí. ẹ̀yin òbí ẹ̀yin alágbàtọ́ á kí gbogbo wa pé a kú oríire o ohun tí gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe fún wa yìí ó dáa púpọ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa bá wa subscribe tá a bá ti subscribe tán ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó kù tí a máa gbé jáde ẹ bá wa like ẹ bá wa comment kẹsì bá wa share ojú tí ẹ fún wo ní fọ́ etí tí ẹ fún gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. àwa ará ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ àwa ará Abẹ́òkúta ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abiodun fún oore ńlá tí wọ́n ṣe fún wa àgàgà àwa òbí àwa guardians àwa tí à ń tọ́jú ọmọ ká lè pè ní pé àwa tí à ń ṣe ìtọ́jú àwọn ọmọ iléèwé a kú oríire nítorí pé ọ̀gá wa bàbá wa ẹ̀gbọ́n wa àbúrò wa ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiodun wọ́n ti ṣe oore ńláńlá fún wa o tí àwa ọmọ ìpínlẹ̀ Ògùn tí a ò lè gbàgbé àdúpẹ́ lọ́wọ́ yín gómìnà wa ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abiodun ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o gbogbo ipò tí ẹ bá ń dù Ọlọ́run á jẹ́ kó bọ́ sí yín lọ́wọ́ oríire kí ni mo ní kí á pé a kú oríire ní pé ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn wọ́n ti gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n dá iléèwé sílẹ̀ tí a lè mọ̀ sí àwọn tí wọ́n ní nursery and primary school òfin kí ni wọ́n gbé jáde ní àkọ́kọ́ ẹ jẹ́ kí n bi gbogbo wa léèrè pé àwa tí a lọ sí iléèwé tipẹ́tipẹ́ ṣé a lọ sí nursery school a ò lọ sí nursery school iléèwé jẹ́ kí ló sinmi public ni a lọ tí a lè sọ pé iléèwé ìjọba nígbà tí a bá ń ka ìwé tí ọmọ primary one bá lò bóyá Táyé àti Kẹ́hìndé lò ní primary one lè sìn Ìdòwú àti Àlàbá tó bá máa bọ́ sí primary one àwọn náà wọ́n máa ní àǹfààní láti lò ó ṣùgbọ́n gbà tí wọ́n ti dá nursery and primary school lẹ̀ àwọn iléèwé yìí nítorí owó gègèrè tí wọ́n ń gbélé ó wá jẹ́ kí wọ́n máa lo opportunity yẹn pé tó bá ti ra textbook o inú textbook ni kí wọ́n máa kọ iṣẹ́ sí ẹ̀yin èèyàn wa ní ìpínlẹ̀ Ògùn oríire ńlá ni a ṣe yìí nítorí pé ohun tí ọ̀gá wa Dàpọ̀ Abiodun tí wọ́n ṣe kò sẹ́ni kankan tó bá wa ṣe ní ìpínlẹ̀ Ògùn rí wọ́n ti wá fi ṣòfin pé kò sí nǹkan tó jọ mọ́ àwọn ọmọléèwé wọn ò gbọ́dọ̀ kọṣẹ́ sínú textbook mọ́ wọ́n wá ti wá pass information kàkàkiri circular ti jáde kàkàkiri pé ẹ̀yin olùdásílẹ̀ iléèwé nursery and primary school àwọn ọmọ yín ò gbọ́dọ̀ kọ̀wé sínú textbook mọ́ ìwé tí ẹnìkan bá lò ní primary one tí àbúrò bá máa wọlé sí primary one yẹn ó ní láti lò ó kò sí nǹkan tó jọ wípé ẹ lọ ra textbook inú textbook yẹn ni kẹ́ ẹ máa ṣiṣẹ́ sí àti rí pé ṣe ni ẹ̀ ń bá wọn oníwèé pawó wàhálà àti ìdààmú ẹ̀yin tẹ́ ẹ dá nursery and primary school lẹ̀ wàhálà yìí ti pọ̀ jù ìnilára yìí ti pọ̀ jù kí ló dé ṣé nígbà tí ẹ̀yin kàwé ṣé bẹ́ẹ̀ ṣe kà á nìyẹn ṣé ìwé tẹ́yin ká àbúrò tó ń bọ̀ lẹ́yìn kò lè rí ìwé yẹn lò àbí nígbà tẹ́yin bẹ̀rẹ̀ sí ní lo textbook níṣẹ́ lọ́wọ́n tí ṣáyìn sọ pé ṣe ni kí ẹ máa kọ̀wé sínú textbook òun ni mo ṣe sọ pé ká kí ọ̀gá wa ẹ̀gbọ́n wa bàbá wa ọlọ́lá jùlọ number one
citizen of Ogun State ọmọọba Dapo Abiodun akínyìn ní àpapọ̀. Ẹlẹ́ẹ̀kejì ohun tí wọ́n ṣe fún wa lélẹ́yìí tí a ò lè gbàgbé tábà rí dé school tábà dé àwọn nursery and primary school yẹn àwọn máa sọ pé ọmọ kindergarten tó bá máa bọ́ sí kíláàsì kan àfi kó ṣe graduation, ọmọ nursery tó bá máa bọ́ sí kíláàsì kan àfi kó ṣe graduation. Gbogbo ẹ̀ ni wọ́n ti fọwọ́ òfin dè, kò sí nǹkan tó jọ mọ́. Ẹ̀yin tẹ́ ẹ ní school, ẹ̀yin tẹ́ ẹ dá school lẹ̀, ọ̀nà tí ẹ bá máa fi powó wọlé sí school yín lọ́nà mi ẹ lọ wá, torí pé àṣejù yìí ti jẹ́ kẹ́ ẹ tẹ́ báyìí, àṣebọ̀rọ̀ yìí ti jẹ́ kẹ́ ẹ tẹ́ báyìí. Àwọn ẹlòmíì gan pàápàá tí wọ́n bá máa sọ pé àwọn ṣe kan wọ́n á ti sọ pé àwọn máa sọ fún graduation. Ìnilára ẹ̀yin olùdásílẹ̀ nursery and primary school yìí ó ti wá pọ̀ jù, òun la ṣe ké gbàjarè lọ sọ́dọ̀ gómìnà wa tìpínlẹ̀ Ògùn pé kó jọ̀ọ́ kó ṣàánú wa. Ìnilára tẹ̀ ń fún wa yìí ti pọ̀ jù. Ẹ máa ní kó ràwé kó máa kọṣẹ́ sínú ìwé, nítorí pé tí àwọn ẹlòmíì bá máa wọlé kó má bàa rí ìwé yẹn lò. Ẹ̀yin wọn á ní kẹ́ ẹ tàwé, ẹ lọ ràwé níbi tó ti ń tàwé, bóyá bí irú Abẹ́òkúta nílé ìsìn ẹ lọ ràwé ń ṣàpẹ́lẹ̀ ràwé ní 1000, tẹ́ bá gbé dé school ẹ máa tà fún yàn ní 4000 naira. Ṣé eléyìí gan ti wá pọ̀ jù? Ara nílẹ̀ ní wá tó bá yẹ wá sọ pé àwọn ìjọba ṣe kíní kan o, àwọn ìjọba ṣe ara tẹ̀yìn gangan tẹ́ fi ní àwọn ará ìlú ó pọ̀ ju tí ìjọba fi ní àwọn ará ìlú lọ. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, á kí gbogbo wa pé a kú oríire o. Ohun tí gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe fún wa yìí ó dáa púpọ̀. Ẹ̀yin èèyàn wa ẹ wo gbogbo sẹ́kúlà tí wọ́n post sórí Facebook, a máa ṣú ẹ̀ fún wa ká lè máa wò. Òun lẹ̀ ń wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín yẹn, òun lẹ̀ ń wò lórí ẹ̀rọ fóònù yín yẹn. Ẹ wò bí wọ́n ṣe tẹ̀ síta, kò sí nǹkan tó jọ mọ́, wọn gbọ́dọ̀ kọ̀wé sínú textbook mọ́. Kò sí nǹkan tó jẹ́ pé ọmọ primary nursery 1 àfi kó ṣe graduation, ọmọ primary kìíní kan kó ṣe graduation. Tá bá ti jáde àti jáde nìyẹn. Ọlọ́run á wà pẹ̀lú ọ̀gá wa, ẹ̀gbọ́n wa, gómìnà wa tìpínlẹ̀ Ògùn ọmọọba Dapo Abiodun fún òfin tí wọ́n ṣe yìí. Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí ìkànnì wa, ẹ má bá wa wò, ẹ má bá wa comment, ẹ má bá wa share. Ojú tẹ fún gbogbo ní fọ́, etí tẹ fún gbogbo wa kò ní di. Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn, kí ló fẹ́ tó bá ń bẹ̀? Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.